Àwọn Yorùbá ni wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n sọ wípé ìwà rere òun lẹ̀ṣọ́ ènìyàn. Ìdí nìyí tí mo fi ní lónìí o ká jọ fara wa létí inú lórí ìwà ọmọlúàbí. Ta ni wọ́n ń pè ní ọmọlúàbí? Ìwà wo lọmọ ní láti ní kí wọ́n tó lè sọ wípé ọmọlúàbí lélẹ̀? Àwọn àǹfààní wo ló wà fún ọmọlúàbí? Ọmọ tó bá tẹ̀ wá kọ̀ jálẹ̀ tó ní òun ò fẹ́ níwà ọmọlúàbí ń tòun, irú àwọn ewu wo ló wà fún? Gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ nípa rẹ̀ lórí ètò lónìí. Mo á fẹ́ kẹ́ wá nǹkan fìdílé torí ẹ kẹ́kọ̀ọ́ dáadáa. Mo mọ̀ wípé ẹ ti mọ àwọn ìwà yìí tẹ́lẹ̀ díẹ̀. Àwọn tó kù náà káàtó gbogbo ẹ̀ náà lẹ máa mọ̀ lónìí. Gbogbo àwọn èyí tẹ́ ẹ sì ti mọ̀ tẹ́ ẹ kì í lò tẹ́lẹ̀ náà ni màá tún rọ̀ yín lórí ètò lónìí pé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò rẹ̀ torí ó ní ṣe pẹ̀lú ògo ọjọ́ ọ̀la yín, ó ní ṣe pẹ̀lú ògo ọjọ́ ọ̀la tiwa náà àti ògo orílẹ̀-èdè Nàìjíríà. Táwa ni wọ́n ń pè ní ọmọlúàbí gan. Tí a bá wo ọ̀rọ̀ ọmọlúàbí yẹn a máa rí wípé nǹkan tí wọ́n tẹ̀ máa ń sọ tẹ́lẹ̀ wá ní ọmọ tí Nóà bí làwọn kan máa ń sọ. Ta ló ń jẹ́ Nóà? Tá a bá wo inú ìtàn tá a kà nínú Bíbélì wọ́n máa sọ̀rọ̀ nípa Nóà tó yẹ pé ènìyàn rere tọ́lọ́run rí tó wò pé ìwọ nìkan ṣo báyìí ni mo rí gẹ́gẹ́ bí ènìyàn rere lórílẹ̀ ayé tó fi jẹ́ wípé bí mo ṣe fẹ́ pa ayé rẹ́ pẹ̀lú omi yìí o màá dá ìwọ àti àwọn ẹbí ẹ sí torí ìwà tí ó ní òun ni Ọlọ́run wò tó fi rí wípé òun nìkan lèèyàn rere. Àwọn èèyàn wá jókòó wá ní ọmọ tí Nóà bí ìwà rere ó gbọ́dọ̀ hàn lára rẹ̀. Wọ́n wá kúkú pa á jọ wọ́n wá pè é ní ọmọlúàbí. tó tá bá sọ wípé ọmọlúàbí ọmọlúàbí òun ni ọmọ tó ń wu ìwà tí ó tọ́ tí ó yẹ bóyá láàrin ẹbí ni o tàbí láàrin ọ̀rẹ́ tàbí láàrin ará tàbí láwùjọ tó ní ṣe pẹ̀lú bóyá léèwé ni o tàbí ní gbogbo bí tá a bá tẹ̀ tí ríra wa pátápátá. Àwọn ọmọ tó bá ti ń wu ìwà tó tọ́ ìwà tó yẹ ọmọ tó yẹ pé wọ́n á tọ́ka sí wípé àwọn kọ́ ẹ nílé o gbẹ̀kọ́ ọmọ tí wọ́n á wò pé ó wù mí kí n kó jẹ́ pé mi ni mo bí irú ọmọ yìí kì í ṣe ọmọ tí wọ́n á wò tí wọ́n á gbé òbí ṣépè. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni à ń pè ní ọmọlúàbí tí mo sì mọ̀ wípé lórí ètò lónìí àti lẹ́yìn ètò lónìí gbogbo àwọn ọmọ tó bá jẹ́ wípé ìwà wọn kù díẹ̀ káàtó tí wọ́n níwà ọmọlúàbí mo mọ̀ pé gbogbo yín náà lẹ bẹ̀rẹ̀ sí ní fi ìwà ọmọlúàbí yìí ṣe láti òní lọ. Tẹ́sì jẹ́ ọmọ tó ṣe mú yangàn láwùjọ ọmọ tó ṣe fọwọ́ sọ̀yà fún wípé ọmọ eléyìí o mo lè dúró kí n fọwọ́ sọ̀yà fún ní gbangba wípé kò lè ṣe nǹkan burúkú. Tá bá sọ̀rọ̀ nípa ìwà ọmọlúàbí kí ni àwọn ìwà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀? Màá láǹfààní àti sọ àwọn ìwà díẹ̀ lára àwọn ìwà ọmọlúàbí tí a ní. Tí a bá wo ilẹ̀ Yorùbá dáadáa a rí wípé ìkíni ó jẹ́ nǹkan gbòógì tó ṣe pàtàkì nínú àwọn àṣà ilẹ̀ Yorùbá. Ara àwọn nǹkan ìkíni yìí ó jẹ́ ọ̀kan lára àwọn ìwà tá a máa rí nígbésí ayé ọmọ tá a fi máa sọ pé ọmọlúàbí lọmọ yìí. Tá bá wo àwọn ọmọdé ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní ọmọ míì tẹ̀wá tó yẹ pé ìkíni ò jọ wọ́n lójú. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yẹ pé wọ́n á rí àgbàlagbà tí wọ́n mọ̀ rí wọ́n á kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn láì tẹ̀ sọ wípé àwọn fẹ́ kí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ wípé tí àlejò bá wá kí wọn nílé gan wọn ò ní kí àlejò yẹn kété tó bá ti rí àlejò yẹn báyìí wọ́n máa wọlé ni. Àwọn òbí wọn ló ṣe máa pè wọ́n pé come and greet aunty lágbájá did you not see uncle kinní kan go and greet him now. Tí kò yẹ ká ṣe máa sọ fún ọmọ bẹ́ẹ̀ ká ní àti kọ́ láti kékeré. Ìdí nìyí tèmi fi wá ń fà yín létí inú lórí ètò Akiyinoo wípé ìkíni ó jẹ́ ìkan lára àwọn ìwà tí a máa rí nínú ìgbésí ayé ọmọ tá a máa sọ wípé ọmọlúàbí lọmọ yìí. Ọmọ mi wà ní school tó bá dé school báyìí gan àti kí olùkọ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ báyìí ó kàn máa wò máa lọ ni. Ọmọ mi àgbàlagbà tó ń ṣiṣẹ́ àti ẹ̀mọ́ bá ṣe ń kí àgbàlagbà ọmọ mi ò ní lè sọ pé ẹ kú iṣẹ́ máa o ẹ kú iṣẹ́ sà. Àwọn ọmọ mi yà máa ṣiṣẹ́ àwọn dáàdì yà máa ṣe ní mo bọ́ ṣe ń kí wọn. Ọmọ tó bá mọ bí a ṣe ń kí àgbàlagbà tá a kí wọn nígbà tá a jáde tá a kí wọn nígbà tá a wọlé tá a kí wọn nígbà tí wọ́n ń ṣiṣẹ́ a lè tọ́ka sí wípé ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni. Ìdí nìyí tí mo fi sọ fún gbogbo ẹ̀yin ọmọdé tí ẹ bá máa ń fi ìkíni ṣeré ẹ mú ìkíni lọ́kùnkúndùn torí pé ìwà àkọ́kọ́ tí Yorùbá máa rí nígbésí ayé ọmọ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá òdodo tí wọ́n máa sọ wípé ọmọlúàbí nìyẹn wọ́n kọ́ ó gbẹ̀kọ́. Yàtọ̀ sí ìkíni táwọn olóyìnbó ń pè ní greetings ìwà wo la tún lè rí nínú ayé ọmọ tá a fi máa sọ pé ọmọlúàbí ni? Òtítọ́. A ní láti jẹ́ olótìtọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ láyé òde òní ló jẹ́ wípé irọ́ ni ṣá irọ́ yìí ti wá di nǹkan gbòógì láàrin àwọn ọmọ wa. Àwọn kan ti ń sọ fún mi lọ́sẹ̀ tó kọjá wọ́n ní ẹ fi wọ́n lẹ̀ ọmọdé nìyẹn fún yín jàre àṣà àwọn ọmọ nìyẹn ó parọ́ kò sọ́mọdé tí ò ń parọ́ ìjọ yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá fi lè rí ọmọ tó ń sọ òótọ́ a máa lè fọwọ́ gbóyà wípé ọmọlúàbí lélẹ̀. Ṣé wá rí òtítọ́ ó máa ń gbéyàn lékè láwùjọ ni ó máa ń gbéyàn lékè nínú ẹbí. Tí ẹ bá ti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé olótìtọ́ ènìyàn ní láàrin ẹbí tẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ní àwùjọ nílé ìwé nílé ìjọsìn ní gbogbo bí tẹ́ ti bára yín tẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé olótìtọ́ ènìyàn ní ẹni tó wà truthful tó yẹ pé ẹ máa ń sọ òtítọ́ ní gbogbo ìgbà àwọn